látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti lóore ọ̀fẹ́ àti já sórí ìkànnì Ọ̀sọ́lọ́ TV lówùrọ̀ yìí látinú ìwé ìròyìn lẹ́nìí tí ń ṣe ojúmọ́ kejìdínlógún nínú oṣù kẹfà ọdún tá a wà yìí. Kí làwọn ìwé ìròyìn sọ fún wa lónìí? Ká bẹ̀rẹ̀ látòrí DaiBnfo ń jẹ́ kó yé wa wípé èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti gba ẹ̀wọ̀n ọdún kan ààbọ̀ tí ń ṣe oṣù méjìdínlógún ní orílẹ̀-èdè wa yìí lára àwọn tí wọ́n wọlé sínú ọgbà epo tó wà nílùú Sẹ̀mẹ̀. Ìwé ìròyìn DaiBnfo ló fi eléyìí tó fi hàn wá lówùrọ̀ tòní. Ìwé ìròyìn alágogo lẹ́lẹ́ẹ̀kejì mo ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn òṣèré onítìátà nílùú Ìpòbẹ́. Òyìnbó kan ló sọ bẹ́ẹ̀. Ayọ̀kúnlé Bryant Smithsong ló sọ̀rọ̀ náà di mímọ̀ níwájú ọba Eléṣẹ́ Adégbọlá Adékiwọ́ Ọ̀tẹ̀bọlẹ̀ ti ìlú Ìpòbẹ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn alágogo òun ṣe sọ fún wa lówùrọ̀ yìí. Bàbá sọ̀kalẹ̀ tààrà sínú ìwé ìròyìn Le Grand Regard lówùrọ̀ tòní ó sọ̀rọ̀ fún wa nípa aáwọ̀ eléyìí tó ń wáyé láàrin orílẹ̀-èdè Niger àti ilẹ̀ Benin. Arákùnrin Boni Richard Oru ó ti ń rí gbogbo àwọn àpẹẹrẹ dùgbẹ̀dùgbẹ̀ tó rọ̀ sókè tí ò tí ì mọbi tí ó fẹ́ já sí. Ó ní ìfarapa ńlá nìyí tó ń wò tó ń bọ̀ lọ́nà. Nínú ìwé ìròyìn Le Grand Regard lówùrọ̀ yìí láti rí eléyìí kà. Bàbá sọ̀kalẹ̀ sínú ìwé ìròyìn Eveyinfo ló ń sọ di mímọ̀ fún wa wípé ìjàmbá ńlá ṣẹlẹ̀. Kí ló fà tó fi jẹ́ bẹ́ẹ̀? Gbogbo àwọn tí wọ́n lọ sí ìlú Mẹ́kà ooru pa púpọ̀ nínú wọn ń bẹ̀ o. Àwọn ọ̀pọ̀ ènìyàn ló ní ìpalára nípa ooru eléyìí tí ó sì ti mú ẹ̀mí wọn lọ nínú iṣẹ́ ájì náà nílùú Mẹ́kà. Ní ìwé ìròyìn Eveyinfo ló sọ fún wa lówùrọ̀ yìí. Ìwé ìròyìn Fraternité ló ń sọ di mímọ̀ fún wa wípé àwọn páńpẹ́ kan ti kẹ́ sílẹ̀ ní agbègbè Kútọ̀nù Zogbo bá a bá débẹ̀. Àwọn òpó ọ̀nà ibi tí adágún omi ń gbà èyí tí wọn ò ṣe orí ẹ̀ gbogbo ẹ̀ ló ti di páńpẹ́ sílẹ̀ fáwọn ènìyàn tí wọ́n ń tẹsẹ̀ bọ̀ ní àkókò òjò yìí. Ó mú ìpalára dání. Ìwé ìròyìn Fraternité ló sọ eléyìí fún wa lówùrọ̀ yìí. Ó ní ká máa jó ká sì máa yọ̀. Ìyẹn ìwé ìròyìn La Nation ti orílẹ̀-èdè wa lówùrọ̀ yìí ó sọ wípé àǹfààní láti jẹyọ ní ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ eléyìí tí ó máa ṣe àǹfààní fáwọn aláìsàn náà ni a ti tẹ́wọ́ gbà ní orílẹ̀-èdè wa. Ìwé ìròyìn La Nation ló sọ eléyìí fún wa ní òwúrọ̀ ti tòní òun. Bàbá sọ̀kalẹ̀ gẹ̀rẹ̀ sínú ìwé ìròyìn èyí tá a pè ní Le Telegram lówùrọ̀ yìí ló ń sọ fún wa wípé ní orílẹ̀-èdè Burkina Faso wọ́n ti dáwọ́ tẹ àwọn tí ń da afẹ́fẹ́ láàmú. Ìyẹn àwọn ọmọ atẹ̀kágbowó wọ́n ti dáwọ́ tẹ 8 nínú wọn bẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Benin ti wá ń bí 2 ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ lára àwọn ẹni náà tí wọ́n dá dúró ní ìlú Burkina Faso. Dàbárù láfi parí ìròyìn wa lówùrọ̀ yìí ká sọ fún yín wípé ní òpópó-ọ̀nà kan nílùú Ìfọ̀yín ni wọ́n ti dáwọ́ tẹ ọkùnrin kan tí wọ́n sì gba kẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti nǹkan mìíràn tí wọ́n gbà lọ́wọ́ arákùnrin náà. Nínú ìwé ìròyìn Dàbárù láti rí eléyìí kà lówùrọ̀ tòní. Níbí náà láti ti dá ẹnu dúró fún tòní. Ẹjá tún pàdé láàrin ọ̀sẹ̀ tá a wà yìí bákan náà. Láti inú ìwé ìròyìn lẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Kúpọ̀nsì Ọládépò lórúkọ tèmi. Ojúmọ́ ayọ̀ o. látinú ìwé ìròyìn Ọ̀sọ́lọ́ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.